بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ذل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العفو يا من بعفوه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونهج منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún à ń tọrọ lẹ́kọ́ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn àdàtà sàhábà àti gba mùsùlùmí ní àpapọ̀ àti gbogbo wa pé a kú ìmúra ọdún léyà àfi àmọ́ Ọlọ́run àfibẹ́ náà ibi tó kù sí kọ́nà kọ́kà kọ́nà tí yóò ṣe kọ́nà kọ́ lálẹ́kọ̀ọ́ sí rẹ̀ gbogbo àwọn tí bùkátà ẹran tó ti bíyá Ọlọ́run balẹ̀kọ́lá mọ́jọ ọjà lọ mọ́jọ owó jí gbé o gbogbo àwọn tí a sì wá nẹ́tíwọ̀kì Ọlọ́run balẹ̀kọ́lá díkì nẹ́tíwọ̀kì wá fìlẹ́ kó lálẹ́kọ̀ọ́ sí rẹ̀ wọlá abúlé ńlá ìlàhìlá ní ọ̀la àbí ká sọ pé lónìí àti bọ́ síjọ́ Àrọ́fà báyìí bó ti ẹ̀jẹ̀ yí pé àwọn àfáà ní òru ọjọ́ onímọ̀ ń ṣáájú ọjọ́ òru ní àkọ́kọ́ kàkà tó kan ọ̀sán ṣùgbọ́n ní ìmọ̀ tí àwọn àfáà bí Abdullahi bin Abbas tẹ́ni bẹ́ fún Àrafà ní wípé ọ̀sán tí ẹ̀ láàkọ́kọ́ kàkà tó kan òru rẹ̀ so ọ̀sán rẹ̀ láàkọ́kọ́ kàkà tó kan òru rẹ̀ so ká má gbàgbé àpàdà mẹ́nubà mo ní interview topic lálẹ́ òun náà ni pé ẹ má gbàgbé jẹ pẹ̀lú ọ̀rọ̀ Saidi so Yorùbá ní bí òwe ní máa ń lù àgídígbò àbí nǹkan ọlọ́gbọ́n ló lè yé àwọn ọ̀mọ̀ràn náà sí kí ni wọ́n lè mọ̀ so àwọn tó jẹ́ àgbàlagbà bí wọ́n ṣe wọlé sórí platform ní ẹ ti sáré sọ́rọ̀ Saidi ti ṣe àwọn bàbá wa jáàmù fọlọ́sọ so àwọn àgbàlagbà náà àwọn abẹ́rú náà so àwọn tí mọ̀rún Saidi ti ṣe pápá àwọn ti sáré sọ irú Saidi kọ́lọ̀n já rí àwọn àgbàlagbà pẹ̀lú kọ́lọ̀n já àgbàlagbà ọ̀pẹ́ lórílẹ̀ kọ́lọ̀ àtàtàṣọ rẹ̀ ó kọ tí mo rí tí a ń kọ náà ni pé akọ́nbípo rẹ̀ so Saidi akọ́nbípo rẹ̀ ẹni tí bá ń búra nù
so ó búra ni ṣùgbọ́n tí ẹ bá ti lè rí àfa kò búra ẹ ti mọ̀ pé yóò ti gbó láàká ìmọ̀ so yóò ti gbó láàká ìmọ̀ tí ẹ bá ti kò sí kí làáfà fẹ́ wá ní ibi búra mùsùlùmí tó bá dùn kẹ́kí ló fẹ́ búra sí nínú àdánwò tí sì máa ń bẹ mi búra ní pé ẹ tó bá búra tó bá ẹ lè làágùn bí omi irú bí ẹni kó máa ń ràn ní olóòrùn ni wọ́n búra so wọ́n máa ń ràn ní so ẹ tó bá ti á búra kí lẹ́fẹ́ kọ́ máa sọ ń pọ̀ rẹ̀ sìn sí tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ẹni pé ó ti tó bí ijọ́ mẹ́fà kan tó ti sọ lórí ọ̀rọ̀ pé ẹ máa èyẹ kí ni àdìsí tó ní kí wọ́n gẹrun abẹ́ pé ká má gẹrun ká má gé ìkànnà tí oṣù Zulhijja bá ti bẹ̀rẹ̀ so àdìsí yẹn ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ti dá lóhùn àwọn èèyàn gidi ti dá lóhùn àmọ́ mo wá rí fídíò ẹnìkan láàárọ̀ yìí so ẹni yẹn ṣe fídíò ìfẹ́ dákọ̀ àfáwọn ṣùgbọ́n gbogbo náà láti rí fídíò so afá dáadáa náà ni wọ́n kọ́lọ̀ kọ́ wá ní ìsàlẹ̀kọ́ àmì rẹ̀ a máa ń sọ̀rọ̀ ní òjì ìfẹ́ dákọ̀ kì í ṣe pé tó ní kankan o so wọ́n á ṣe fídíò wọ́n á mú ìtìláfọ̀ àwọn àfá wa lórí àlàmọ́ ìlọ́rọ̀ máa rí pé bí tí ẹ ń padà ń fá àlàmọ́ ìlọ́rọ̀ sí ni pé àwọn àfá náà wulẹ̀ sí yapa lórí ọ̀rọ̀ yẹn lóje wọn á fẹ́ sọ ní tí mo fẹ́ sọ yìí ọ̀dà ń ké àwọn àdánwò táwọn ajajagbù tí ẹ bá dálẹ̀ yóò fẹ́ mọ́ kó yìbá àfáà tí ọ̀gbá wulẹ̀ mọ́ tí ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí àwọn àfáà tí àwọn bá fẹ́ da ẹ̀sìn wù oníkàmá ní sẹ́rí mọ́sálà àwọn àfáà ọkùnrin yẹlẹyẹlẹ lórí rẹ̀ àwọn àfáà sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lọ kọfẹ́ sí iṣu kẹkẹ táàrọ̀ ní mọ́ pé méjì mẹ́ta lórí rẹ̀ ọ̀rọ̀ pé méjì mẹ́ta káma sọ pé Málíkì sọ Ṣàfi'í sọ Hanbali sọ Ìmáàmù kìíní kan náà sọ àfàlàgbẹ́já sọ níbo láti máa lò níbi tá a bá ti rí náà sọ àdísì gbogbo bí àfa wa ìbí ẹsẹ̀ ń lọ wájú tí a ń lọ ẹ̀yìn tí a ń sàlàyé pé Ìmáàmù Ahmadu sọ Ìmáàmù Málíkì sọ báyìí Ìmáàmù kìíní kan sọ báyìí lórí àlámọ̀ ní ọ̀rọ̀ yẹn ẹ wá sọ ẹnìkan nù wọn tó sọ wípé nǹkan yẹ sára ẹ̀sìn kò sí number one mọ̀ ń bọ̀ mi gbogbo ẹsẹ̀ lélẹ̀ o ní tí wọ́n lélẹ̀ ẹ jẹ́ ká prepare ara wa mọ̀ ń pẹ́ àkíyèsí látòrí èmi tí mò ń sọ̀rọ̀ tó lórí gbogbo kálukú yìí pé tá a bá ń ka tírà ká gbọ́ ń táwọn àáfàá bá sọ yé ń bẹ̀ dáadáa torí pé ìntẹ́ni ìṣẹ̀ṣẹ̀ rí akọ́mẹ́pọ̀ rẹ́kọ́ ní ọ̀ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ ẹ̀sìn fún wa wallahi àwọn àáfàá ẹ̀sìn wọn ò lè daṣọ bo irọ́ lójúmọ́lẹ̀ fún wa wọ́n ké irọ́ ni òun àdáṣọ bò wọ́n á kùn ní àwọ̀ òdodo ní ìta àti pírísẹ́sì ń bọ̀ ìwọ lọ́ẹ̀sẹ̀ wà rí tí àwọ̀ lọ́kà ìtí ẹ̀ ń sọ ń bẹ̀ òye bóyá kí n ṣàlàyé torí ẹlòmíì tó lè fẹ́ àwọn àfáà ti sọ̀rọ̀ lórí o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé Ànábì sọ sallallahu alaihi wasallam kódà kò nídìí àkàtì àti ìlọyẹ tí a wò torí mọ́sálà tó jẹ́ yí pé tí ìbá ṣe pé èèyàn bá ti nǹkan bá ti fẹ́ kọlu yàn díẹ̀díẹ̀ ni ọ̀sẹ̀ máa dàrú mọ́yàn lójú àdísì yìí ó wà ló sọ yìí Muslim Abu Dawud gbà wá Ìmáàmù Tirmidhi gbà wá kì í ṣe sọ yìí Muslim nìkan ṣùgbọ́n Bukhari ọgbà wá Bukhari ọgbà àdísì wà kò mí pa àdísì wọn fẹsẹ̀ múlẹ̀ ẹni àdísì bá ti rí sọ yìí Muslim àdísì sọ yìí wù mí tọ́ bá sì ní èsì bẹ́ẹ̀ bọ́ta kọ́ wá sọ àdísì ọba jẹ́dọ̀ yìí fún mi sọ yìí Muslim a sọ fún ọkọ̀ ìtẹ́ ń sọ ń bẹ̀ lọ ọ̀gbọ̀yé kò sí dọ́yé fún Muslim number one ọwọ́ ọkọ̀ Muslim tí ọkọ̀ gbà wá Ummu Salama in ti ń da àfá ìlàmù ó ní Sa'id ibn Musayyab ọ sọ wípé Ummu Salama sọ yípa nàbí sọ pé tí ọba ti di on the one for the hijab ẹni tó bá fẹ́ pẹran nù yí kò gbọdọ̀ gé ìkànnà kò gbọdọ̀ mú lórí rẹ̀ kó ọ wá ní so àdífì yẹn o mọ̀kúfù ni pé kì í ṣe ọ̀rọ̀ Ànábì pé ọ̀rọ̀ Sa'id ibn Musayyab ni alákọ̀ọ́kọ́ olódo ni bó ṣe sọ̀rọ̀ kòkè ó yẹjú kọ́kọ́ sọ yí pé mọ̀kúfù ni kò mọ̀ yàtọ̀ láàrin mọ̀kúfù àti marfu kí ni a ń pè ní mọ̀kúfù kí ni a ń pè ní marfu kí sì ni a ń pè ní maqtu mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ síra wọn láfi ń sọ ẹjọ́ nítorí ìtọ́gbọ́n gbogbo ẹni tí ọba tó náà dání kọ́mọ̀ bá wa dá sọ́rọ̀ ẹ̀sìn yìí ẹ̀yin lẹ́yìn pé wọ́n láàfà mo máa ń sọ̀rọ̀ kan wọn láti ìgbà kẹta àwọn lẹ́jọ́
àwa kọjá lọ àwa bá wọn àfáàkẹ́ wọ́n ń ṣe prógámù ìjọ àgbo fún àwọn èèyàn tí àwọn ẹ̀yà tí ń ka àdúrà fún tí ń ṣe àmì tí wọ́n tún táwọn àfáà ń sọ wọ́n lókòbò wọn orin inú sẹ́dìbù náà kiri táǹkà fún náà Arabic grammar òní à ń kà fáwọn ẹ̀yà tí ń tẹ́wọ́ lábẹ́ kíní pé tí a sọ pé kàlámù náà lábùsù mùfíìlù kàstẹ́kì wàsùn wàfíìlù fún ma àrífìlì kẹ́lì wà ní ẹ̀sẹ̀ àwọn ẹ̀sẹ̀ àmì táwọn bá sì délé wọ́n ní àfáà yẹn ní pé tẹ̀bára àfáàtọ̀ yìí lù lónìí àfáà ní fàṣà pé nígbà tí ń dà lẹ́bẹ̀ẹ́ kí fàṣà àwọn oníbẹ̀rẹ̀ tí wọ́n bá mọ̀ ìtumọ̀ tí ń sọ wọn ó kojú bàbá ni bí ìgbà téèyàn ní ayé tẹ́wọ́ tí ń kúlíkúlíkú star tí kàlùkù náà ṣe àmì so bẹ́ẹ̀ ni tí àwọn ẹni sọ àwọn sì ti ń sáámi so gbogbo ẹni tí bá ń sọ kí ó lẹ́nu nǹkan ni pé ọmọ kí ẹni tí bá ń sọ lápáwá lẹ́nu kọ́ ni pọ́ ọmọ kí ó èwo ni mímọ̀ ń tọ́ kọ̀rẹ́tì òun náà sàn kàn tágàdé nínú tí ẹlòmíì mọ̀fẹ́rù lẹ́dínà fún mi ló tọ̀ ọ̀rọ̀ ta fún mọ̀lámúyá mi ló wá ni àpèjúwe àwọn ẹlòmíì bí ìgbà tí kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé ẹrù sẹ́yìn ẹrù tí kẹ́tẹ́kẹ́tẹ́ bí sẹ́yìn kàmọ́sánì lè má rí ni ẹrù ẹ̀yìn kẹ́tẹ́kẹ́tẹ́ sí kẹ́tẹ́kẹ́tẹ́ lè mọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó gbé tí a sẹ́yìn sóde dàkà kọ̀mọ́tì bẹ́ẹ̀ ẹrù tí ẹ̀ dì sí lẹ́yìn ìdíbẹ̀ rí ọkùnrin oní ẹ̀ tí ń bú pẹ́ẹ́dú tí ń bú àwọn sàbẹ́ ìdíbẹ̀ rí ogbadú tí a tòkù kalẹ̀ wọ́n ń làgùn làbẹ́ èsì wà láì kìí ṣe ti fáàrí ọlọ́run sórí fánú súnà àwọn àfáà súnà máa ń mọ̀ kí olù ìdílé wà láì dàsí so ó sì wà nínú súnà bẹ́ẹ̀ a lè ní ànábì náà ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nígbà táwọn kẹ́kọ̀ọ́ wá gbà sílám ní ẹ bá ń sọ pé ráwọn sí fẹ́ gbà sílám máa ń létí bí tí mo dé ọ̀rọ̀ mọ̀kúfù máa padà bẹ́ẹ̀ o so mo fẹ́ dé kó yé yín pé kìí ṣe ti fáàrí kí ó ń bẹ́ẹ̀lẹ̀ nù súnà olódòdó mídíà wà láì ànábì náà ṣe rẹ̀ àwọn àti bá wá náà fẹ́ gbà sílám dábàá gbà sílám ọ̀jọ̀gbọ́n làwọn àwọn nílàákàì so sanabi àwọn olè máa bá wọn bí àwọn rífra jókòó àbí ní tààlẹ̀ ní àwọn tó gbọ́n nù yín àwọn olọ́gbọ́n tí a gbá so àwọn tó gbọ́n nù yín ẹmọ jáde sáwọn ọ̀sán mọ́ wà lórí prógámù ìmọ̀ àpẹ́ ìpàdé so àwọn tó gbọ́n nínú yín ẹmọ jáde so káwà náà mú ṣe bí sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́ ní àbí ọ̀dá ànábì bá fa sàbẹ́ kankalẹ̀ ìrìnà tí ó kọ́ sàbẹ́ mọ́ ànábì bá fa kalẹ̀ ẹni táà wí ọmọrọ̀ sọ pọ̀ ọya ẹjọ́ tẹ́sí nígbàtí wọ́n fa sọ̀rọ̀sọ̀rọ̀ ní wọn kalẹ̀ fúnra náà wọ́n ti kọ́ra wọn pé fa kọ̀kọ̀ tí ìlú hún kọ̀ tí ìbànà wọ̀lẹ́ ẹ̀tánàbí fa kalẹ̀ yìí ọmọrọ̀ sọ èèyàn tí ọlọ́wọ́ ọba dọ́dá náà àwọn olóòwò pẹ́mù kọ ànábì ní ẹmẹ́ tọ́mọ pẹ́mù kọ jáde ní inú bàbá ìyájà ànábì ní àsán ọyábọ́ta nígbàtà àsán rẹ̀ rámú so èyàn máa ń ṣe wá face to face ní ọya ẹmú bàbá ìjáde nínú yín ṣùgbọ́n ọya ẹmú ilé ìjáde kódà wọ́n ṣe bẹ́ẹ̀ lógún bá dídí lógún Honda ní gásọ́tò Honda níbi ẹ ti ń pẹ́kòtò lọ́wọ́ àwọn mùsùlùmí díẹ̀ tí ara wà lágbára bìkan wọ́n fẹ́ pàdé àwọn kèfèrí ní àdìwà ní wọn nẹ́bà ṣe ẹlẹ́mì ẹjẹ́ àfíṣàrálẹ̀ ọkọ̀ọ̀kan kò ní ìdí kápagó fúnra wa alìlò ní wọ́n bọ́ta ní wọ́n ni wọ́n fojú sókún rẹ̀ alìlò tó bá tó bẹ̀ nínú ọbọ̀ta ẹyọ kọ̀ọ̀kan kèfèrí tó bọ́ta báyìí alìlù pa ní ọ̀nà pàgìdì ni o nígbà náà alìpá pẹ́ lálìfí wa kọrin pé abadali hijja rọ́tàmí sáfà àti ra'yihi abadali hijja rọ́tàmí sáfà àti ra'yihi wa abadtu rabba muhammadin bisawabi wa abadtu rabba muhammadin bisawabi wa abadtu rabba la tahsabanna Allah
wèrè kẹfẹ́rí tí wọ́n pa yóò ń ṣe òkúta ní ń sàfá láti ra yìí látara pé ọgọ́ bàjẹ́ tí wàá bí yẹn gọ̀ wọ́n náà ló mọ́kúta wá wọ́n náà lọ jọ́sìn fún un. wà á bá ní túrọ̀ bá Muhammadin bí sọ̀wá mi. wà á bá ní túrọ̀ bá Muhammadin bí sọ̀wá mi. wọ́n ní èmi wá ń sin ọlọ́mọ ọba Muhammadu bí sọ̀wá mi pẹ̀lú bórí mi pé àwọn kan ṣe bídíà pẹ̀lú pé wọ́n gọ̀ àwọn kan ṣe súnà pẹ̀lú bórí wá pé wà á bá ní túrọ̀ bá Muhammadin bí sọ̀wá mi. wà á bá ní túrọ̀ bá Muhammadin bí sọ̀wá mi. wọ́n náà wọ́n lórí ìpín látà sàbánà ọlọ́run ò ní yẹpẹrẹ ẹ̀sìn rẹ̀ láìláì wà nàbí يا معشر الأحزاب ونبي يا معشر الأحزاب. ọlọ́run ò sì ní yẹpẹrẹ ànábì gbogbo ẹ̀yin kèfèrí ẹ̀tẹ̀lẹ́ ìmọ̀ kẹ̀kẹ́ ẹ̀tẹ̀ ẹ̀rọ nígbà tó ń sọ fún àyẹ̀tà wọn padà gbé ọkùnrin ọ̀tẹ̀ yìí tẹ́lẹ̀ wọn jẹ́ kórí pé sórí ìkẹ́kẹ́ kò sóògùn so àfààní ọlọ́mọdé àtẹ o ìkànnì àwọn ìyá wa kan ní akọ́sọ́ kí ní pé ọrẹ àwọn tábà àbẹ̀lẹ̀ ọ̀nkọ́dọ̀ àwọn fáwọn lálàáfíà ọlọ́ba ní fún yín lálàáfíà wọlé àjọkàn sọ rẹ ọlọ́run lọ́ba àlàáfíà tí wọ́n fún yín lálàáfíà ọlọ́run bá ní fún yín lálàáfíà wọlé àbúrò ńlá ilaha illallah la hawla wala quwwata illa billahi al-azim. níta abádẹ́lẹ̀ ní pé súnmẹ́ adísíráìkà tó bá jẹ́ pé ọba dà ìlú ọ̀rọ̀ kéwù wà lẹ́yìn ẹ̀ẹ́mẹ́ kéwù ni nítorí omi tẹ́ ń wọ̀ lọ tẹ́ ẹ fẹ́ fi rò pé ẹ fẹ́ fi dẹ̀sẹ̀ wò nǹkan ìdáàbò máa yín lọ́wọ́ ni aláwọ̀ èèyàn àwọn yìí ṣe àáfà irú wa kọ́ là ń sọ ṣùgbọ́n báwo kó irú wa kọ́ là ń sọ irú wa ìgbẹ́ tábà kọ́ ń gbá fúrọ́ǹtì lọ ọ̀sẹ̀ tí wọ́n bí dà ní nàìjíríà so kámá tí yìí lọ bí àwọn tó jẹ́ yín pé odidi factory fitted di kí ó lọ́wọ́ àlẹ́ so tí wọn ò tí ì bomi nù so aláwọ̀ tá a lè fi ṣe fáàrí pé ọya ẹmu ló lè jáde bẹ́ẹ̀ bá sì ní ẹ máa kọ́ àkùrà nínú yín náà ẹ̀kọ́ ọmọ jáde ló ń súná lọ àkùrà ní tọ̀pọ̀ jù èmi ọ̀sán ní Haúsá nílẹ̀ Yorùbá yìí ẹni tí kúrà ní ìlú ó tún wá dúró ọ̀tọ̀ ní pọ́ha tí ó tún wá dúró bí Fátíà so bí tùsásà ń bẹ ya ẹ̀mú bọ́ta tẹ̀lé ló ń bẹ ya fàyọ láyé nínú gbogbo bí àtọ́kèdè lẹ́bẹ̀ẹ́ so lè rí wọn so ibi tí mo lọ mọ̀ mọ́ gbé yín lọ tó jẹ́ pé lè skọ́ọ̀lá yìí níta díìsì nítorí ní tìmọ̀ bí kàrìnkàrìn ń fẹ́ lọ nínú súnà so àdíìsì tẹ́ fẹ́ wọ̀ lọ odò àwọn tó ní mọ́dá kọ gbogbo àwọn ọ̀rọ̀ àwọn sọ́nà bẹ́ẹ̀ àwọn àpálá díìsì ni so wọ́n kàn mọ̀ wíwá ní pé inú ẹ̀sẹ̀ English àbúrò tó bá yìí gẹ̀ ẹ́ so táwọn wẹ́rẹ̀ yìí gẹ̀ àwọn asọ́nà ní ta lónà yìí pé láìka tí a lẹ́nu ká mọ̀ kúfù ó ní Said ibn Musayyab ké òun lọ sọ̀rọ̀ tó bá jẹ́ pé Said ibn Musayyab lọ sọ̀rọ̀ kì í ṣe mọ̀ kúfù mọ̀ mọ̀kútúrù nìyàn torí Said ibn Musayyab tábì yìí ni kì í ṣe sàbẹ́ ní tí ẹ sì ń pè ní mọ̀ kúfù òun ni máa ń fòdì ìfà ìlà sọ̀hábì ní tó wá jẹ́ pé sàbẹ́ làbá fi ti sí lọ́dọ̀ pé sàbẹ́ lọ sọ̀rọ̀ báyìí tí èsì ànàbí lọ sọ ó fẹ́ pé Ummu Salama lọ bá sọ pé ló ní ọ̀rọ̀ káwá kọ̀rẹ́ tiẹ̀ so káwá sọ wípé Ummu Salama gẹ̀ lọ sọ̀rọ̀ ká sọ bẹ́ẹ̀ ni kì í ṣe pé Ummu Salama lọ sọ̀rọ̀ hadith yẹn marfu ni ìyá pàtí ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àfa aládìsí ni pé ṣé mọ̀kúfù ni àbí marfu láti gbọ́dọ̀ ti dáyé àwọn àfa aládìsí ti máa ń ṣe ìyapa ẹnu pé hadith ń bẹ̀ wọ́n ni ṣé mọ̀kúfù ni ṣé marfu ni ṣé ànábì lọ sọ àbí sàbẹ́ lọ sọ ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ mọ̀ pé tádìsí bá jẹ́ ọkọ̀ fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ sàbẹ́ àní mùṣkílà mọ̀ number one àwọn àdìsí kan wá ń bẹ káàtì ẹ̀ sọ pé ní naftarid ká sọ wípé kì í ṣe o ká sọ pé wọ́n kú fún gan ni pé sàbẹ́ lọ sọ̀rọ̀ tí èsà nàbí àwọn àdìsí kan bẹ tẹ́ wájẹ kí wọ́n bá kọ́ ọ yanjú tàbí kí wọ́n kọ́ ọ yanjú kọjá pé tó ti bóra ní làákàyè ti sá lọ torí àwọn kírímù jẹ́ fi bóra ní máa àfẹ́ ti làákàyè máa àfẹ́ ti tẹ́lẹ̀ gbogbo tó bá jẹ́ tọ́lọ́ bá ní ṣe báyìí tí ẹ̀ máa ń ṣe dàkejì ẹ̀ ní máa àfẹ́ ti ẹ mọ àwọn tí wọ́n ń fáwọn gan
ẹ̀rí pé kòkòrò kan bẹ tọ́lọ́ máa fi dípò fún un ibi ọwọ́ àdápa dì so àwọn akẹ́mẹ́tẹ́ pé níjọ́ ọlọ́ọ̀ni tó bá ti lé kúra báyìí wà ó láàká ìmọ̀ tó bá jẹ wípàdé ìfìyẹn gẹ́gẹ́ bá jẹ́ mọ̀ òkúfù kìí ṣe mọ̀ òkúfù ká sọ́kọ́ jẹ àwọn àdí tó bá kọ́ mọ̀ yẹn ju ọmọ yìí pé àwọn àdí ìfìkan bẹ tó jẹ wípé mọ̀ òkúfù sánàdá wọ́n mọ̀ rí fún màánà ọkẹ̀jẹ̀ sánàdá rẹ̀ kẹ̀jẹ̀ mọ̀ òkúfù bá ní pé sàbẹ̀ lọ́sọ ìdájọ́ ọpá nàbí lọ́sọ òní tó bá ti jẹ́ pé irú ọ̀rọ̀ yẹn kìí ṣe tí sàbẹ̀ lè ronú sí tí ó dàrú lọ́dọ̀ ara rẹ̀ tó jẹ́ pé láyẹ̀ kúlù dhalika min qabili ra'yihi kò í ṣe pé nǹkan tí wọ́n kẹ̀dá bí kí sàbẹ̀ ọkọ̀ sọ pé tó bá dúdú ọgbà ìkà náà àwọn yóò kù sí mẹ́ta òun lọ sọ̀rọ̀ àwọn àfáà ní tó bá ilé fẹsẹ̀ múlẹ̀ táàrùn ẹgbẹ̀wà tó fi dọ́dọ̀ sàbẹ̀ bẹ́ẹ̀ ẹ gbà wí pé irú ọ̀rọ̀ tó sọ kì í ṣe ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìkan náà yóò àwọn ọwọ́ adé aṣọ láìjẹ́ pọ́pọ́ lẹ́nu níbi tá àti mọ̀ yìí pé kullu sahaba udul gbogbo àwọn sàbẹ̀ ń dédé ni wọ́n èsè yẹn tí ó kẹ̀ jẹ́ kọjú àbí ẹ̀bà àti ilá àbí fúrádé nínú tí ó kẹ̀ wá mú kẹjọ tí ó kà máa sọ tó wù rárá o tàbí sábẹ́ bá sọ pé àwọn èèyàn kan bẹ tí a bá ṣàdúrà ọlọ́run ò ní gbàdúrà wọn ọ̀rọ̀ yẹn tóbi kọjá kí ṣàdúrà sọ ajẹ́ kó jí nǹkan yẹn gbé látọ̀dọ̀ ànábì kọ̀ọ̀kan kó ti gbé ọ̀gá mi sọ fún mi báyìí ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ogun tó máa tó gbọ́ ẹ̀rọ àfáàrẹ̀ nígbà tí máa kóòtù àfáàrẹ̀ yóò máa ṣe mí tẹ́tù mọ̀ kí àwọn àfáà náà máa kọ́ wọn bẹ́ẹ̀ kò ní nìkan máa sọ yí pé àfáà mi gbogbo àfáà mi sọ́dà tí mo fẹsẹ̀ mi lẹ́dọ̀ọ́dọ̀ sàbí tó bá jẹ́ kúrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ táàdẹ̀rí ń tọ́ta kò nínú ẹ̀sìn táàdẹ̀rẹ̀ ló mí tọwọ́gilé nínú àwọn sàbí pé náà kò rí bẹ́ẹ̀ àwọn àfáà ò ní mawqufu sanadan wa marfu'u ma'nan ẹjọ́ ẹ lọ kí o kẹ́ẹ̀kan bọ́ta ayé ti dájú kọjá kéèyàn kan bọ́ta kó o rò bá dì ìdẹ́ ti nílò bọ̀ tí o gbọ́n bàbá àbá ogun àwọn àbá rí tí ẹ̀ ti lò ó agbẹ́dúgba bẹ́ẹ̀ ni ó tún wá wà ní sọ́yìn Muslim kì í tún wá sí pé Buhari tọ́jọ́ ta yín lọ́gbà wá Muslim náà ti dọ̀tá yín Abu Dawud náà gbà wá bí àbálibá ní ṣe máa ń wọ́gi láti ìfì tó wọ́n sì tàkìlíjọ àdíyìí yẹn kọ́ fẹsẹ̀ múlẹ̀ kò ń tọ́ ṣé ń bò ní wọ́n ti hárí tí ẹ ọwọ́ àdàkọ̀ sáyẹ́dì kọ́nà sáyà débi wípé àdíyìí yẹn ni mọ̀rùfóòrù ni ànábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ibi tí mo wá ń lọ ní kí afáàtí àwọn abọ́ta Imam Maliki sọ Imam Shafi sọ yí pé mustahabu ni kíní kẹni kí ni ìtí ń fàmọ́ra wọn lọ́wọ́ ẹjẹ́ a máa gbọ́ yé àdísì ti wà nílẹ̀ tánàbí ti sọ̀rọ̀ àwọn àfáà ń fà yí pé sígbà tánàbí ni tí ó bá ti di on the 1 oṣù Zulhijjah oṣù kejì lójú ọ̀run tí lé ọjọ́ mẹ́wàá ẹ bá bẹ́ẹ̀ pẹ̀rẹ̀ kò gbọ́dọ̀ mú kankan kó lára rẹ̀ ṣé kò gbọ́dọ̀ yẹ tẹ́ni yẹn bá ṣe náàyù yẹn aliwuwa lè tàhírí àwọn lè kàrọ̀hà ṣé èèwọ̀ ni àwọn àfáà mọ́ fàmọ́ra wọn lọ́dún jẹ́ wípé àfáà ní ìdárúntálẹ̀ olùmọ́bìgbọ́ èrè ṣe ìdárúntálẹ̀ olùmọ́bìgbọ́ èrè ṣe dọ́là ń ta ní sírọ́tì ní mustaqimi so àfáà ní tó bá wọ́n fẹ́ mẹ́ katíà láì ní láàfáà oníwọ̀n ti translate wàá sọnù ó ní wà tẹ́lítẹ́lì àtàtẹ̀sírò àdọ́nà ní táwọ́bìnrin àkí
tẹ̀sírọ̀ ni ọjọ́ Nasirada lamidani hakiri Nasirada lamidani hakiri. ó ló gọ̀dù ràkúnmí àkíìmù lọ ràkúnmí àkíìmù tí a sọ ó nítẹ̀nù ọ̀dọ̀ àwọn àfa ibẹ̀ ńkọ́la tá a kí ni túmọ̀ ràkúnmí àkíìmù yẹn ọ̀rọ̀ yẹn ní tẹ̀sùn gbọ́ bẹ́ẹ̀ ńkọ́la fẹ́ lọ. so ìta àbádìrẹ́ ni pé tí Islam bá kọ̀ nǹkan bá pé ẹ má fọwọ́ sí tẹ bá ń tọ̀ lọ́wọ́ ẹ má fọwọ́ ọ̀tún gbá nǹkan ọmọkùnrin yín mú àwọn àfọwọ́ àgbọ̀ bẹ́ẹ̀ pé ẹ má fọwọ́ ọ̀tún gbá nǹkan ọmọkùnrin yín mú tẹ bá ń tọ̀ lọ́wọ́ wọn ṣé ẹ má ṣeun kí ló dé tẹ́ fi sọ pé ká má ṣe ṣé torí tá a bá ṣe ṣé ìwọ ni àbí torí pé ẹ̀gbin ṣé lìnàzáhà ni àwọn àfọwọ́ máa mú àwọn rísìn yẹn wá pé kí nìdí ṣé ní lìkàrọ́hà ni ṣé ní gbá ni àwọn ẹ̀ ṣé lìtẹ̀nzí ṣé tẹ̀nzí ò ní kẹ́kẹ́ ìtì ń fà nù ìtọ́wọ̀ àfáàfáà mọ́ra wọn lọ́wọ́ ò ní wípé káwá tiẹ̀ sọ pé èèyàn bá ṣe nǹkan oge ìkànnì tó ti fẹ́ pẹ́rẹ́ ṣé ó ti dẹ́ṣẹ̀ òun ni gbogbo mọ́sálà tí a ń fà kò sí àfáà tó sọ pé kò sí inú ẹ̀sìn ẹ̀yin tẹ́ wá gbọ́ tẹ̀tẹ̀ torí pé agagagbu ó ti ṣẹ́ni ẹni tí máa ń gbé wá tiẹ̀ ẹni tí máa ń gbé wá tí ó dòkú ọlọ́mọsí wa ní táwọn àkíyèmọ̀ ẹ̀yà kó wò wulẹ̀ mọ̀ kankan tí bá ti wá ń ka kí ó jẹ́ ẹ̀yọ́ ṣe. masala aláì àti téèyàn bá ní owó téèyàn ọ̀nà sí jẹ́ pọ̀pọ̀ wọ́n wà ní kọ́lọ̀ tribe kan wò tó bá ní education cost ìwọ lọ try ignorance wò ọmọ ìgbé ní tí ignorance máa fi yẹn sí ọmọ òkú lè wọ́n fi kékeré lórí kọ́ tí máa jẹ́ sọ. ọlọ́wọ́ iye jẹ́ ọ ẹ tí ẹ bí wùdúwù ní wíwọ́ ẹ tó wulẹ̀ ní orí programu tó wulẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ ni òun àmà mi bẹ́ẹ̀ lórí àga ọ̀rọ̀ tí ìgbà tí ìrẹ́lẹ̀ ní kí wọ́n kàwé ní pé dẹ̀dẹ̀rẹ̀ ààrẹ dẹ̀dẹ̀rẹ̀ méjì ọ̀gá ọ̀ asánì àbìlẹ̀ rẹ̀ bá kiri àbìkiri ló gbélé tí ẹ bá yẹ pé inú rẹ̀ bù kó tó bí bàbá rẹ̀ kó tó bí wọ̀gán náà gbogbo tó ti ń gbọ́ ní pọ́wà nù ẹ̀sẹ̀lẹ̀ sí bàbá rẹ̀ sọ fún ọ pé èèyàn lè máa jajá sọ bàbá rẹ̀ lẹ́nu ajá ọba bàbá rẹ̀ lẹ́nu ajá àwọn èèyàn nínú ọjà ajá ni ọpa fún léyà ọ abúlúbọ̀ yìí gbọ́tọ̀ kọ́mẹ́ntì ni mo ń sọ fún o ṣe ìtọ́ ọ̀gbọ̀ ìtọ́ wa ń gbọ́ nínú àwọn alájá ajá ìtọ́ ọ̀bá ilé àpúlẹ̀ rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ sí bàbá rẹ̀ sọ bá ń fọ́ rí ṣé mùsùlùmí bàbá rẹ̀ sí àbá rẹ̀ sọ bá ń fọ́ rí pọ́ jàjá ọba bàbá rẹ̀ lẹ́nu rẹ̀ ọba bàbá rẹ̀ lẹ́nu ajá àwọn èèyàn kan wá dé wọ́n náà sì ọmọ kan ti dé látà rẹ̀ máa gbọ́dọ̀ wọ́n dẹ̀ ní ọmọ ajá bàbá rẹ̀ sọ fún ọ pé ajá ni kíní kọ́ ya fọjá paléyà ọ kó mú lọ ní fámìlì yìí àwọn èèyàn ló lè máa jajá a máa ń sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹni àwọn kíní kẹ so ìtí Islam ń sọ nìyẹn afọ́tò wá wọ́ta tẹ́ wá sọ pé ìmọ̀ àwọn sọ báyìí ìmọ̀ kíní kẹ sọ báyìí bàbá ẹjọ́ torí tọ́wọ́ ẹ má jẹ́ kí àwọn ọmọ wọn kan tí ò ní túmọ̀ tí má pè lọ́mọ wọn lè jù mí lọ lọ́dún orí ṣùgbọ́n ọmọ ní ẹni nọ́mà torí pé àwọn kéré bàbá wa ṣe àtàkùn sí sọ bẹ́ẹ̀ bàbá ní ìmúnà bàbá ní àgbàlagbà tí ó wà sí mọ̀ fún àtọ́mọ kékeré ọmọ ni kó tó kó lórí kó wù lé ní kó wù ú mú owó báyìí so kọ̀ọ̀bá wọnú etí rẹ̀ lọ kọ́wọ́ náà fún kọ́ ní abẹ́wò àwọn àgbà abẹ́wò pẹ̀ ní àgbà abẹ́wò pọ̀ ọmọ eke ni tó ṣe báyìí ní sìn náà nígbà tí èèyàn rí òdodo lẹ̀ báyìí
nta àti bá sábà tó ti wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ ọ̀wá ni mo kó fún ní kì í tún ṣe mọ̀rọ̀ fún gẹ́gẹ́ ìtumọ̀ rẹ̀ ní táwọn àfáàǹfà mọ́ra wọn lọ́wọ́ so ní tí a ń fà mọ́ra wọn lọ́wọ́ ni pé ṣé téèyàn bá lọ sí kó wá sí àfáà súnà tó kọ́ pé tọ́ ọ bá ṣe o lè ládàá níyàmọ́ ṣùgbọ́n rẹ̀ ẹ̀sìn ni ẹ wá wà ní tó tún lọ gbàgbà jẹ ṣùgbọ́n tó gbà wọn àfáà àti tètè kóbo lèmi fi dáadé àmọ́ tó dé àfáà tó wá bọ́tẹ̀ tí wọ́n ní ẹ mọ́sálà wà lórí ẹjẹ́ ká ọ̀rọ̀ àwọn àfáà ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn àfáà téèyàn bá fẹ́ kà nínú tí àtàwọn àfáà máa ń fi ń kọ́ yàn téèyàn bá tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ó ní bidayatul mujtahid wa nihayatul muqtasid so fíkìlì mùkọ́rọ̀n tẹ́ ẹ bá fẹ́ gbọ́ pé àfáà làgbájá sọ tàmẹ̀dún sọ Málìkì sọ Málìkì kọ́ lọ́rùn rẹ̀ sí wa Ṣáfì kọ́ lọ́rùn rẹ̀ sí wa gbogbo wọn ní ẹ ti túra wọn lẹ̀ ẹjọ́ tó tọ́ lọ́rùn gbẹ̀yìn àfáàtẹ́ wọn fẹ́ máa dá sọ̀rọ̀ ẹ má fi pé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ lórí ẹ̀ adínà àfáàtẹ́ sọ pé alẹ́ ṣe aláàtọ́ sọ pé alẹ́ má ṣe ẹ má fẹ́ dẹ̀sẹ̀ nínú àwọn àfáà lè sọ bẹ́ẹ̀ tó tọ́tọ́ rẹ̀ dání wọn ntí ẹ̀yẹn fi máa ń lágbára ni pé ẹ wà á lọ wò pé kí lọ́lọ́run kí lánàá bí wí àfáà tó ní kì í sára yóò kí ẹni kó wọn má dé sọ nàgẹ́tì ẹ̀ wá táwọn ìjọba ká má ṣe bẹ́ẹ̀ láṣìhádà má ànás tá a bá ti lè rí náà sùn kò sí ṣìhádà kankan mọ́ Málìkì sọ bẹ́ẹ̀ pẹ̀tí ń bá sọ̀rọ̀ kan wọ́n á ní Málìkì sọ pé kò sínú àdíìsì wọn òun náà ló sì tún gbà wá sẹ́ni tí a sọ bí ọ̀rọ̀ pé wọ́n á Málìkì léèrè yìí pé Málìkì sọ pé àdíìsì yìí kò sínú ọ̀rọ̀ wọn òun náà ló sì tún gbà wá ẹ̀ máa gbọ́ èèyàn lè gbọ́ ọ̀rọ̀ wá kọ́mọ́tẹ́ lọ́rọ̀ tó gbà wá àdáwọ̀ àmánátù níyà olóṣèlú títí báyìí lọ́dọ̀ àwọn àfà alẹ́ ìbúrọ̀ bí máa rọ̀ wá rọ́wí láàbì máa fa'ala ìtí rọ́wí bá gbà wá gẹ́gẹ́ làwà nídìí ẹ̀ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ tó sọ yẹn la nídìí kì í ṣe tó ṣe torí òun èsànàbí ìtí àfà ọkà àdísì fún wa ẹ̀sìn báyìí àdísì tó sọ ìlọ́kẹ̀wà kí í sẹ́kẹ̀ bọ̀tí kí ló tẹ̀yìn òfin tẹ̀lé ọ̀fẹ́ wọn wà lánàá ó ti bọ́ kóhun ná kúrò lọ́rùn ara rẹ̀ ó lè má tẹ̀lé ibi tó ń kú sínú ó lè wò kéyìn tẹ̀lé kíní ṣùgbọ́n ọ̀ràn yẹn ni kó bọ́ kóhun àmánà yìí mà Málìkì gbàǹkà wá wọn náà pẹ́pọ̀ sínú ọ̀rọ̀ tòun náà that is òun ò gbà yìí pé èèyàn lè má gẹrun èèyàn lè má ṣe gbá rárá tí mọ̀ Málìkì sọ́kọ̀ Imam Málìkì fọwọ́ sí wípé tó sùn Dhul Hijjah bá ti lé ká gẹrun wa ká gé kaná wa ká fárun abíyá àtàwọn ọrùn míì náà èèyàn gbọ́dọ̀ kóra dúró lórí rẹ̀ torí Ànábì sọ bẹ́ẹ̀ kílẹ̀ rí wa Málìkì ló sọ yí pé kullun yu'khadhu min kalamihi wa yurad gbogbo yẹn lẹ́ẹ̀ máa kà Málìkì ní gbogbo yẹn ní kẹ́rin ọkọ̀rọ̀ padà sílẹ̀ ni ẹ sì lè gbọ́dọ̀ rẹ̀ wọlé kó mọ àṣẹ́jẹ̀ àyàfà níbí nìkan tánàbí bá ti sọ̀rọ̀ wa ma qala ar-rasulu fala khilafun wa ma qala ar-rasulu fala khilafun. ibi tá à ń lọ gángan nìyẹn ó ní wa ma qala ar-rasulu fala khilafun. ẹ̀rọ dì í sílẹ̀ ẹ tó wá ní Imam Muhammadu sọ Imam kìnìkan sọ Imam làgbájá sọ no wọ́n ń sọ̀rọ̀ lórí pé kí ni náà yù bẹ̀ yẹn ṣé má ṣe nǹkan yẹn ṣé tá a bá ṣe ṣá àdánà ni àdánà díẹ̀ àtẹ̀sọ bẹ́ẹ̀ àdánà náà ṣùgbọ́n náà yù sá wà ṣé bí wọ́n ṣáà ti lọ wà nítorí wàá kàn wọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí tó fẹ́ sórí ire ni pé o ò ní máa sọ pé lágbájá sọ tàmẹ̀dó sọ mọ́ sànàbí ti sọ. walastu mukhalifan sahihan. ọ̀rọ̀ tí Málìkì bá sọ tí Ṣáfi'í sọ tí kìnnìkan sọ ẹ̀rí ni wọ́n fi báàkì ẹ̀ wípé kíkẹ́ ìtọ́kọ́ pé àwọn àfáà sọ̀rọ̀ pé àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí rárá o èèyàn fẹ́ dẹ̀sẹ̀ lónú lápẹẹrẹ nígbà táwọn èèyàn sọ̀rọ̀ sí ọwọ́ níbi rọ́ọ̀dù àwọn ọ̀rọ̀ kan mẹ́tọ́ yẹ pé kò níbi kọ́ ìṣẹ́ mọ́tọ́ pé àwọn àfáà kan wá sọ báyìí tó o bá sọ pé àwọn àfáà sọ báyìí ọwọ́ àkẹ́rẹ̀ fàyè pé akálàṣẹ ọ̀rọ̀ tí ẹ ń sọ ọkọ̀ sẹ́rì bẹ́ẹ̀ ẹ tó fẹ́ tẹ̀sì sínú ẹ bá fẹ́ tẹ̀sì jẹ̀ ní ọ̀wọ̀ àlẹ́mọ́sálà kalẹ̀ fáwọn èèyàn pé àwọn kan àlẹ́sí báyìí bóyá ó sì lè má fẹ́ bẹ́sì jẹ́ ìmọ̀ rẹ̀ lè má gbé bóòlù yẹn sì máa ń ṣe tẹ̀rẹ̀jẹ́ bóòlù yẹn sì máa ń ṣe tẹ̀rẹ̀jẹ́
gbogbo mi táyà rò pé bẹ́ẹ̀ lẹ̀sìn ti ń dàrú ibẹ̀ lágbára onímọ̀ tí máa ń jáde pé lágbájá ìgbọ́ kéwòye lágbájá ìgbọ́ kéwòye ibi táyà ti rò pé ó lọ àdìsí kan náà sílẹ̀ ìkan tó náà sílẹ̀ èwo la fẹ́ ẹgẹ́ àbàdí sílẹ̀ àpẹẹrẹ pé ọ̀lẹ́ ní ọ̀rọ̀ kéwò yẹn dúró tó o bá kéwò yẹn dúró ibẹ̀ gan-an ní adùn kéwò wà ọmọ síwájú tó kéwò yẹn dúró láìda wọn láì bẹ́ẹ̀ ló bí dùn lóko. Lẹ́mí àtàrà pọ́kàn sọ́ọ̀kà lálàá ní tí àkọ́rọ̀ kan nù kíyàn wá mẹ́wàá sọ pé káwẹ́ káyàn lẹ́kọ̀ọ́ká ní àwọn àbá kan sọ pé ànàbí ọ̀lọ́ lẹ́mí àtàrà àwọn àbá kan sọ pọ́ lọ sọ̀rọ̀ ìtawárí ká mú bẹ́ẹ̀ ọ̀fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ náà kì í ṣe gbogbo téèyàn bá mú wá lẹ́rìí ní ó sì wọlé náà wọ́n náà gbèsè pé sọ́dọ̀ ilé ìlọ́ba yìí ẹnìkan ọmọ mọ́sálásí ànàbí lápẹ̀rẹ̀ ọlọmọdé lápẹẹrẹ ni mo fi sàpẹẹrẹ yìí sọkọsẹlẹ ọwọ ní mọ́sálásí ọwọ ajé aago ó jẹ aago mọ́sùn ọkọ̀ ìgbà aago ni wọ́n bá mọ̀ pé ó lè ní aago láti ojú ní ẹ̀mọ̀ pẹ̀tọ́ sí kí ó tó fi jáde ó ní sẹ́mọ̀ mọ́sálásí ànàbí mi ni mo wáyé ọlọ́sàn ànàbí náà sí ìpínlẹ̀ ìkànnì ọmọlẹ́yìn rẹ̀ wọ́n jẹ́ mo wájú nǹkan ọ̀gá mi ṣé wọ́n gbà àwùjáde lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n náà lẹ́rìí pé kí ló tó fi jáde ọ̀sán Amẹ́ríkà wọ́n àtọ́ pé orí ìlú òpè bí eré náà bá wá láti Indonesia tó di tó káàbù ara Ethiopia kọkàfánù ara Nàìjíríà tó gbé kíní kan kí ní ẹsì kí ní ẹbà bí mọ máa ń ṣọ̀gá mi ó ní ìgbà wọlé lọ́wọ́ rẹ̀ náà ok ẹnìkan ọyọkọ bí á rí ẹnìkan kàwáyà lọ́wọ́ tán lèsì bá nàbí nàbí gbogbo wa ní rárá o ẹ̀rí tó mú wá yẹn ọ̀dọ́ ọsọ̀rọ̀ tó tọ̀ kí ṣe gbọ́rọ̀ ní ó sì lọ ọ̀dà nígbàtẹ̀ wá ní táwọn bàbá ní ànábì kan sọ ọkàn lánàá ni ìtẹ̀gẹ́ tá a bá o ní pé nígbà ọ̀dà àárọ̀ ọjọ́ kejì tí ń sọ fáwọn èèyàn wípé wọ́n mọ̀ tráfì lánàá ohun ìrìn àjò tó bá jẹ́ pàlà ni ẹnìkan kò ní ìtàkùn sóní nìkan ìṣẹ́ wọ́n fẹ́ pé àwọn àbá kan wá sọ báyìí tó ní ti ẹgbẹ́ bá pẹ́lẹ̀ ìka tí a pé ìjẹ́ mọ̀ sọ ni pé nígbà tó wá sọ̀tà kálukú wá ní ìrọ̀ ìyọ̀ máa mi nà lẹ́nu alẹ́ sáàrọ̀ só lè jálà káwọn kèfèrí Mẹ́kà àtàwọn mùsùlùmí gẹ ẹ̀mí àwọn kàmínà mùsùlùmí pé ànàbí wa náà nínú ṣùgbọ́n Palestine láti Palestine lọ kìníkẹ wọn ò ní ìtàkù àná wà lẹ́yìn tí bá ti ń sọ ẹni tí mo rò pé ìmọ̀lọ́sọpọ̀ lọ Palestine aláì ó ti ẹ̀ ṣùgbọ́n ọ̀nà òun ní jìnnà gẹ́gẹ́ rárá ànàbí lẹ́nu alẹ́ àdẹ̀sáàrọ̀ síjú mi bí dáadé ìgbàjọ́ ní ìṣe fẹ́ra wọn ń dọ̀ nìka owó báyìí bí ẹ ṣe bí mi nkẹ́kẹ́ wọ́n tún bí kejì wọ́n bí kẹta tẹ́lú mọ́ mẹ́wàá so bó o sì kọ́sẹ́ tó o sì fi dọ́mù pé òun dáadáa tó ń náà tó fi wá fẹ́yàwó òun sì súnmọ́ ọmọ òun lọ ájì láàrin ní 30 minutes kódà àlàyé jẹ́ kó yá pálíkì àwọn ìgbẹ́ pọ́nà ó sì yára sí ṣe gbèsè torí nǹkan ẹ̀yìn years èyàn ọ̀dẹ̀ sí láàrin 20 minutes lójú àlọ́ ẹ̀rí náà pé tọ́ba ní ọ̀sán nígbà náà bó lọ́wọ́ sí àṣẹ̀bí sí lọ́sẹ̀ bóòlù sí sáré kọ́lé tọ́ra mọ́tò tó o sì gbẹ̀ lójú oorun tọ́wọ́ ájú tó ká tún mùsùn fún 30 minutes wọ́n dẹ̀ bí wọ́n sí gbogbo ẹ̀ kẹ́nìkan wọn ní àwọn àfáà ní ẹ tó bá lára nàbí ìdó òrìnrìn àjò lọ sánmà èyí tí ń sọ ni pé ọlọ́run yìí sálágbára tó bá jẹ́ yín gbé nǹkan ànábì bá lòun dá sí fúnra àwọn ilé ẹ̀mọ̀ wò pé ọkọjá agbára rẹ̀ ànábì wà láyé ní ń tánàbí sọ kò sí ẹ̀dà tó lè ṣe kò fọlọ́n ṣe lẹ́yìn ànábì gan ọ̀nà agbára rẹ̀ ó ń kọ́ dàrin náà kò sọ pé mo rìn lọ fúnra mi ó ní ẹránṣẹ́ sí mi sọ́nà lẹ́wà ń pè lọ́lẹ̀ ẹni ọ̀nà ò lè ṣe lẹ́yìn ọ̀yá ìlú ọwọ́ fẹ́ máa yọ máa nígbà dáná lẹ́nu wọ́n fẹ́ máa gbé ọ̀rọ̀ ọlọ́run síbi tèèyàn ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ ni síbi tó bá yà ní lẹ́nu
kí la máa tí àtàwárí nǹkan ìmọ̀ kí láṣọ subhanallah torí ọlọ́run fi àfọ̀mọ́ bẹ̀rẹ̀ súra yẹn náà subhanalladhi أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ọlọ́run ní subhanalladhi mímọ́ èmi ọlọ́run mo fẹ́ sọ̀rọ̀ èèmọ̀ erin agbẹ̀mọ́lẹ́ èmi wo asirọ́ bí abúlé èmi tí mo mẹ́rù mi rìnrìn tí ò lè dárìn tọ́bọ̀ wá ní ìyẹn ọ̀sẹ̀lẹ̀ lẹ́mí àtàrà intention ti pọ̀lẹ̀ lọ́lọ́ so wá ní ìdíkọ̀ ìsẹ́fẹ́ pé àwọn àbá àkásọ ẹ̀fẹ́ dànkẹrù máa wùyàn lọ́wọ́ nùnà tẹ́ ẹ bá ẹni sọ fún àwọn àbá àṣẹwà nínú òyìn tí a ń sọ yóò lọ èyí tó wọlé ní nítorí nǹkan báyìí tá a bá sọ yín pé àwọn àbá kan ní náàlù ẹ̀tọ́ wà mí ẹ̀kíní kẹ ahọ́n náàlù yẹn ẹ má fàárí ẹ má gẹrun ẹ má gé kẹrẹ ẹ má sì gbá wọn ní sídìí ẹ bá ṣe àwọn àbá kan ní tẹ́ ẹ bá ṣe ọlẹ́sẹ̀ ẹni tẹ́ ẹ bá ṣe ọlẹ́sẹ̀ but nítorí ẹ ká padà sí ni ká wá establish fact pé sọ wá wà nẹ́ẹ̀sì wo lọ́ da ṣe àwọn tó ẹ ká padà sínú tó bá jẹ ká nìyẹn pa afẹ́ ká yọ gbẹ́sìn yìí tó tọ́ ní bẹ̀lẹ́ mi wa tó bá jẹ ká nìyẹn pé afẹ́ kí ayé kó ṣe kí ni o kọ́ gbẹ́sìn yìí ìní bá bẹ̀lẹ́ mi wa àkànní wa mọ̀ nítorí pé àwọn ọmọ kéékèèké kan èyí tó wá gbọ́rọ̀ ní abúra ní àsọ̀rọ̀ abúra sọ pé àdísì yẹn mọ̀ kú fún un. alaykum bil hadith falaysa shay'un yu'adilu ala kulli jihati yu'adilu ala kulli jihati. afáàní alaykum bil hadith falaysa shay'un súnà dọ́wọ́ yín àdísì dọ́wọ́ yín kò sí nǹkan kẹtẹ́ ẹ lè fi jìrọ̀ rẹ̀ láyé lórí gbogbo agbègbè ṣe é rí àfáàwà Abu Muzahim awwal man sanafa fi ilmi tajwid pé yàn kọ́kọ́ tí a lórí tajwid àfáà tí mo dákọ̀ ẹni nígbà wọn kọrin tí mo kọ lẹ́ẹ̀kan wọ́n ti ń kọrin yẹn bọ̀ orin yẹn 16 ni a'udhu bi izzatillahi salam wa qudratihi min al-bida'i al-idami ubayyin madhhabi fi man arahu imaman fil halal wal haram wọ́n wá ń sàlàyé pé àwọn èèyàn máa ń sọ mí lẹ́nu wọ́n ní àti ẹnubí àbúkù musáyé kùn dúró sí ìgbà míì yóò lo ọ̀rọ̀ Màlíkì ìgbà míì yóò lọ́rọ̀ Ṣàfí wọ́n wá ń ka ọ̀rọ̀ yẹn bọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ yẹn bọ̀ ibi tí mo lọ́kọ́ yẹn wọ́n ti ń sọ bí ọ̀rọ̀ ṣe lágbára sí pé mo láìkì Màlíkì mo láìkì Ṣàfí mo láìkì Amadu èmi ìfọ̀rọ̀ wọn ṣeré èmi ìfipá ṣeré ṣùgbọ́n gbogbo wọn kí n tó lọ bí ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ Ṣàfí mo kọ́kọ́ máa ń wá kí o níbi ọ̀rọ̀ tí màá lọ́rọ̀ Ṣàfí máa bá sọ́dọ̀ tábì tí màá rí lọ́dọ̀ tábì nígbà máa lọ́dọ̀ àwọn afáwọn nígbà lọ́dọ̀ àwọn afáwọn ìyíkù tó pé mi ń bẹ̀ nínú ọ̀rọ̀ wọn ẹ máa gbọ́ ọ wá lọ fi parí rẹ̀ ọwọ́ àfi tó wá fi parí rẹ̀ sẹ́ni pé ó ti ọ̀rọ̀ Ṣàfí wájú ó tọ̀rọ̀ àwọn tábì iwájú. láyé láyé tí n bá ti lè rí Rasulillahi lọ́dún nìkan tí n bá lè rí ọ̀rọ̀ kakọ́ fẹsẹ̀. tí ń bẹ́ẹ̀ ní rí ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ àtọ́dọ̀ ànábì báyìí ọlọ́run lè yẹ ìyapa rẹ̀ láyé wà lásìtùmù khalifan ní tá àfà àgbọ́dọ̀ wà ní ìmọ̀ràn pàtàkì ló fẹ́yìn àfà tó ti báyìí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Al-Mubarak Saidi Al-Mubarak kí ayé tó rẹ̀ lẹ́nu nípa àwọn atúmọ̀ sẹ́nà bọ́ tàgé ẹ̀ẹ́nà tàbá wò Saidi Mubarak agaja nìna èyí tá àdìsí àti mọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ sọ kókò sí mọ́ ọ̀rọ̀ Saidi ẹ̀mẹ́jẹ̀ kó bá yín wájú ọlọ́run ó ní wà lásìtò mọ̀ fọ́ọ̀lì fan èmi ò ní yáfá ìṣọ́ àríyá mọ́lá bí ìṣẹ́fẹsẹ̀ múlẹ̀ báyìí ẹni ọ̀rọ̀ bàbá lẹ́n tó bá rí kọ́ sọ mọ́mọ́ bàbá lẹ́n tó bá rí kọ́ sọ ìfẹ́ mẹ́ni rí ọ̀rọ̀ Ànábì ní nọ́mbà 1 lọ́dọ̀ mi ẹwọ́ sí ọkọ̀ tó wá ti tọrọ àwọn sàbí wa ó ti wúwa ó wá ní sẹ́ẹ̀rí tí ò jẹ́ ẹmọ sáàdì mi ni pé ẹ máa ń rò kí Málíkì yà ní mi torí pé má ti lọ́rọ̀ Málíkì nítorí máa lóní kí mo rí pé bàdé ìsìká mu ni ìjọ tẹ bá rí tí máa ń ṣe bá tọ́ àfi pé ọ̀rọ̀ Ṣàfihàn tó ń lò àìní kọ́ ó nítorí pé ìdáàmà kọ́ látòkọ́ ó lára sọ ilẹ̀ mọ́ mi. torí pé tí ń bá lọ yapa gbólóhùn tánàbí bá sọ kọ́ṣí tu ikọ́ bàrọ̀ bí ti kọ́ mi.
fìyà jẹ ni tó bá dá nìkan náà kọ́ náà wọn ní sí ìwọ lọ ń yapa ànábì ọlọ́rọ̀ ànábì ilẹ̀ ó tó wá ní àwọn àfáà sọ pé ọyẹ yìí mẹ̀lẹ́kẹ́ ẹ̀bọ ẹ̀rú jọ́nà ní bá mi ní òjé mi ọmọ ìtẹ̀lọ́rọ̀ àfáà kankan káàkiri mẹ́tì rádìsì. kí wọ́n lójú orí bẹ́ẹ̀ ẹ má wulẹ̀ máa kó mẹ́sẹ́lẹ̀ àwọn àfáà kan sọ báyìí àwọn àfáà wo ló sọ bẹ́ẹ̀ ìtàwọn àfáà ń já sí oníṣẹ́ gbà níṣẹ́ ṣé ẹni tó bá lọ fáwọn tó ṣe gbà wọn ṣé náàlù yẹn ṣé tàríìmù ni ẹsẹ kìíní kan ni sọwọ́ àgbẹ̀ ẹ̀ sọ lẹ́sẹ̀ àbí ọ̀lẹ́sẹ̀ wọn ò sọ pé àdìsí ò sí ẹ má sọ pé àdìsí ò sí pé àdìsí yẹn kì í ṣe àdìsí tó fẹsẹ̀ múlẹ̀ àdìsí yẹn fẹsẹ̀ múlẹ̀ tẹ́ bá tó wá ní ẹ ọmọ fẹ́ takò àdìsí míì tí yóò sì wà ní sọ ẹ̀kọ́ rí ó tún láyè inú kọ́takọ́ra wọn àdìsí tẹ́ wọ́n fẹ́ takò fílù ànàbí nìyẹn iṣẹ́ rẹ̀ kóòlù ànàbí lélẹ́yìí lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ sí mi kóòlù lágbára ìdáàtà àárọ̀dà lè kóòlù má àlìfíìlì nukọ̀ dìmú lè kóòlà alàlìfíìlì lè ánà fìlìfíìlì ihtimal wàdẹ̀lì ìdáàtà tọrọkọ̀ ilayhi ihtimal bátọ̀lá lè istidlal ẹ̀fìn ilẹ̀ bá wọn kí ó so àfáàní tó jí kọ́rọ̀ mẹ́rin bá ní pé wà máa kọ́ lárọ̀ sùúrù sí ẹgbẹ́ bá ti gbọ́ pé ànàbí ìṣọ́bá ẹ̀ tó bá tọ́nà pé kí lẹ́lẹ́ ní èwo ló léwo nínú ìlú irọ́ nígbò oorun àbí kí ló gbé ní ẹgbẹ́ ìsọ Yorùbá rẹ̀ gbọ́n kẹta Yorùbá rẹ̀ ọ̀dá ìgbà táwọn afáyín òkèrè ẹ̀jú wọ́n náà Yorùbá rẹ̀ ọ̀dá ó ní bá nàbí bá ti sọ̀rọ̀ ká kò sọ̀rọ̀ ìlàáfù ma aládìsí wà ní sọ́yìn Muslim ọwọ́ àná Abu Dawud ọyẹ ẹgbà mẹkáníkì kí ó kalẹ̀ àwọn afá aládìsí nu ẹnu wọn bá yẹn sọ sádìsí yẹn fẹsẹ̀ múlẹ̀ kó wọn akẹ́rì bọ́ta tó ẹ̀kẹ́ ìbìrì nu tí ẹ bá ti agbókò fẹsẹ̀ múlẹ̀ ẹfọ̀rọ̀ ẹ̀rù tèmi alẹ̀ ẹfọ̀rọ̀ ẹ̀rù kọ́ yí múlẹ̀ ẹfọ̀rọ̀ Málíkì lẹ̀ ẹfọ̀rọ̀ Ṣáfì lẹ̀ ẹfọ̀rọ̀ lágbájá lẹ̀ ẹfọ̀rọ̀ tàmẹ̀dún lẹ̀ torí pé àdìsí ẹni fẹsẹ̀ múlẹ̀ wà máa kọ́ aládùn tẹ́lẹ̀ bí bá ti sọ̀rọ̀ kò sí ìkìláàfù kankan bẹ̀ máa sí ìlàfù kankan níbẹ̀ kọ́lọ̀ balikọ́lá kọ́sàánú wa tó ìmọ̀ràn táwà fẹ́ mú wá ní òní náà tabára wọn tó bá ní béèrè a lè pè wọlé a sáré dáàrin láàrin ìṣẹ́jú méjì so lórí pé a fẹ́ ṣe fídíò gangan lónìí àti kálukú tí múra ọdún tó kọ́lọ̀ balikọ́lá kó ní ká sọ mọ́ ayọ̀ ṣùgbọ́n tó ní yàfá ti mórí láàárọ̀ gbogbo náà láti mọ̀ wọn tó bẹ́ẹ̀ sáà sí máa ń lélẹ̀ ẹ̀mọ̀ ní kí sọ báyìí ṣàfi sọ báyìí ẹ̀kìdé kan àwọn àfẹ́sì ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìtọ́kùnrin sọ wọ́n ti ṣàlàyé rẹ̀ bó ṣe ṣe fídíò làwọn èèyàn ti bọ́ta ẹlòmíì ti fi ṣe kútúbà jáde ẹlòmíì ti fi sọ̀rọ̀ lóríṣiríṣi táwọn àwọn àfáà súnà tí a ti ṣàlàyé so kò ní ìdíkà torí rẹ̀ ká mọ wá wò pé àbínú tó ká àbá àlàìsẹ̀ wà rí náà no kò sí nkẹ́kẹ́ tẹ́lẹ̀ kẹ́kẹ́ lè rí àwọn tó lọ wọ́n ti rí jù wá lọ wọ́n dẹ̀ ti kọ́lẹ̀ káwọ̀ kẹ́ẹ̀díkà ní photocopy lásẹ́ ni kẹ́lẹ́ka bọ́tọ̀ ọ̀bà wá ní tó fi lè kálẹ̀ kó fi gbọ́yé àdánwò ní o wọ́n mọ̀ sọ ha dílọ́ ọmọ gbọ́yé kọ́lọ̀ ń kọ́sà lẹ́nu kọ̀ọ̀kan wa so ìmọ̀nà tí yà wà ní lálẹ́ náà à ń kíra wa pé a kú ìmúrọ̀dún léyà kọ́lọ̀ balẹ̀kọ́lá kó ní ká sọ fún ayọ̀ kọ́mọ̀ sọ ní ilé ní àsìmọ̀ fún ẹnì kọ̀ọ̀kan àbí tó kù sí kọ́lọ̀ lápàdà fún wa ọ̀la ni yawmu Arafah àwọn èèyàn ti wà ní hajj láwọn tó wọ́n kára kó mú sí hajj ọ̀dọ́ yìí wọ́n ti wà ń bẹ̀ so oléyàn nígbà tí èèyàn rí bí kálukú ṣe ń ṣe tẹ́lbíyà labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak oní yawmu tarwiya
kálukú ti wà ní Mínà náà lọ́rọ̀ mi ọ̀la yawmu Arafa so ọjọ́ ńlá tó jẹ́ wípé láti àlùfájàrí àárọ̀ ọ̀la káti máa wí gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd kásì máa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kásì má gbàgbé àti gbààwẹ̀ on the 9 so àwẹ̀ yẹn ti wà lẹ́gàn káràfọ̀ tó dé àwẹ̀ on the 9 sọ́mù yawm tasi min dhul-hijjah so yóò pa odidi ẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ ìntẹ́yàn ti sẹ̀ lọ àti ìntẹ́yàn tó máa sẹ̀ fútọ̀ tí èbá ti sẹ̀sẹ̀ ńlá so àfààní ọlọ́m̀bẹ̀lọ́m èyí tí agbọ́ ọlọ́mọ́sí ń gbàlejò àbúrú fún kó sí wá láǹfààní láyé bí àtijọ́ bẹ̀rẹ̀ kẹmọ́ هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا